wọ́n ti ní kán máa gbé Abdulrahman bọ̀ l'Àbújá o. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ Abdulrahman tí à ń sọ tá à ti sọ tán, ẹ wò ó, ibi tọ́rọ̀ náà ń lọ kò tí ì yé wa. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn aláṣẹ wọ́n ti ní kán máa gbé Abdulrahman bọ̀ l'Àbújá wípé wọ́n máa kọ̀ntínú ẹjọ́ ẹ̀ láti bẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé pé níjẹta ni wọ́n lọ sí court fún first hearing. Nígbà tán lọ sí court tán, ṣe mọ̀ pé Abdulrahman bẹ̀rẹ̀ sí ní tọ́ka sáwọn kọ̀ọ̀kan, pàápàá àwọn ọ̀rẹ́ mẹ́rin kan ni wọ́n jọ wà ní court lọ́jọ́ tá à ń wí. Ṣùgbọ́n nígbà tá a tún wọn padà rí fọ́nrán míì, Abdulrahman sọ wípé òun nìkan lòun dá ọmọ yẹn pa, páwọn ọ̀rẹ́ òun ò lọ́wọ́ ń bẹ̀. Lórí ọ̀rọ̀ yìí, Alfa Al-Hamid wọ́n wá jáde, wọ́n tún wá mú another update wá. Update yẹn gangan la gbé wá fún yín, afẹ́kẹ́ tún gbọ́. Ṣé ẹ mọ̀ pé mo ṣe fídíò kan tí mo sọ wípé irú ìwà báyìí kó tó dípò máa dẹ́kun nílẹ̀ Yorùbá àbí tó bá máa dẹ́kun nílẹ̀ Nàìjíríà, ó dìgbà tán bá bẹ̀ sí ní fáwọn èèyàn jófin. Tí ọ̀rọ̀ yìí bá dé Àbújá, ṣé ìdájọ́ òdodo máa jáde ńbẹ̀ àbí kò ní jáde ńbẹ̀? Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù, ẹ wá lọ gbọ́rọ̀ lẹ́nu Alfa Hakeem. Ẹ ṣe. Ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ni èèyàn fi ń wo ọ̀rọ̀, torí pé ìlú gángan lọ̀rọ̀ ayé. Ẹni tó bá kọ sẹ́nìkan, tó bá kọ wájú sẹ́nìkan, ó kọ̀yìn sọmọ ẹlòmíì. Ọ̀rọ̀ Abdulrahman ó ti mú ojú mi wá. Ọ̀rọ̀ Abdulrahman alápàtà nílùú Ìlọrin ó ti mú ojú mi wá. Léyìí tó jẹ́ pé a fẹ́ rọ àwọn ọ̀gá ọlọ́pàá lórí ọ̀rọ̀ Abdulrahman. A dẹ̀ fẹ́ rọ gbogbo àwọn aláṣẹ tọ́rọ̀ Abdulrahman tọ́rọ̀ wọn kàn, tí wọ́n lágbára lórí ọ̀rọ̀ náà. Torí pé sísáré gbé ẹjọ́ yẹn dé kóòtù, ó ti ní nǹkan kan nínú o. Ó ti ní nǹkan kan. Mo lérò pé ó yẹ kí investigation ó ti lọ dáadáa. Ó yẹ kí investigation kan ṣe investigation lórí ọ̀rọ̀ ọmọ yẹn dáadáa. Gbogbo àwọn tí wọ́n wà involved lórí ọ̀rọ̀ ọmọ yẹn pẹ̀lú ọ̀rọ̀ Hafsa, gbogbo àwọn tí wọ́n bá wà involved, ó yẹ kí investigation thorough investigation ó yẹ kó ṣẹlẹ̀ dáadáa. It's too early. Kódà ó yà mí lẹ́nu bọ́rọ̀ yẹn ti sáré dé kóòtù. Ṣùgbọ́n ojú tí ọ̀rọ̀ tí tán àbá ti fẹ́ kọ́ tabalẹ̀ taboko ló dàbí pé máa ń fẹ́ rí báyẹn o. Ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ọmọ yẹn ti lọ́sẹ̀ mọ́ àwọn alágbára kan. Ọ̀rọ̀ Abdulrahman ó ti lọ́sẹ̀ mọ́ àwọn alágbára kan. Léyìí tí tó jẹ́ pé wọ́n ń wò pé bóyá tó bá bẹ̀rẹ̀ sí ní fọ̀míìtì, tó bẹ̀rẹ̀ sí ní dárúkọ, ó máa tabalẹ̀, ó máa taboko. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ní tá a lè fi fọ̀lú yìí mọ́, ó ní pé gbogbo ẹni tí ó bá ti ń lọ́wọ́ sí nǹkan ìwà àbàjẹ́, gbogbo wọn ló yẹ kí sìnkún òfin ọmọ gbámú, kófin ọmọ ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ fún wọn. Ó yẹ kí wọ́n fi Abdulrahman lára balẹ̀ kó ka gbogbo àwọn èèyàn yẹn kó tó di pé wọ́n máa gbé lọ ilé ẹjọ́. Ẹ wo kéèsì ọ̀fà rọ́bì tó ṣẹlẹ̀ ní òní. Ẹ wo iye ọdún tí wọ́n fi táwọn yẹn tí wọ́n kàn fi wọ́n pamọ́, tí wọ́n dẹ̀ ń ṣe investigation. Wọ́n máa ṣiṣẹ́ lórí kéèsì yẹn gan. Wọ́n ṣiṣẹ́ lórí pé gbogbo àwọn tí wọ́n involve nínú kéèsì yẹn ni wọ́n rí pé wọ́n kó tó di pé wọ́n gbé kéèsì yẹn lọ ilé ẹjọ́. Wọ́n dẹ̀ pàréèdì wọn, àwọn ọlọ́pàá pàréèdì wọn. Gbogbo tọ́ọ̀yì tèmi ni pé irú tó ṣẹlẹ̀ pẹ̀lú Abdulrahman yẹn má ṣe mú yẹn. Lẹ́yìn ìgbà tí wọ́n bá kó gbogbo àwọn tí wọ́n kó, ó yẹ kí wọ́n pàréèdì wọn fún wa. Kí wọ́n pàréèdì wọn fún wa, kárí wọn, kárí ojú àwọn aṣebi. Kò ń ṣe Abdulrahman nìkan ló involve. Ara ọmọ yẹn kọ́ ni ọmọ yẹn ò láyà ní tó ṣe yẹn. Àwọn kan ni wọ́n recruit ọmọ yẹn. Ta ló recruit ọmọ yẹn? Ibo lọmọ yẹn gangan ti bẹ̀rẹ̀ iṣẹ́. Èyí ò lè ṣàìdé bẹ̀rẹ̀ nǹkan o. Ara àwọn kan ni wọ́n jọ̀gà fún ọmọ yẹn. Kọ́mọ yẹn ó tó dáṣẹ́ yà kó tó máa dáṣẹ́ ṣe. Ibì kan lọmọ yẹn kọ́kọ́ ti àwọn kan ni wọ́n jọ̀gà fún ọmọ yẹn lórí iṣẹ́ tí ń ṣe yẹn. So tọ́rọ̀ bá wá rí báyìí, àti ìrí ẹni tó kọ́ Abdulrahman níṣẹ́, àti ìrí.
bó ló ṣe bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn àwọn wo orí ni a sọ pé ó ti rìn lọ sí àwọn ará Ìbàdàn náà sì ti ń dìnnà ìpórí òsì lọ́dọ̀ àwọn àwọn ará Ìbàdàn lórí òsì lọ́dọ̀ àwọn o so gbogbo àwọn páàtì yòókù yìí bó lọ wà àwọn wo lọ rà á ọ̀rọ̀ yẹn ó wà hẹ́lẹ̀ lóòótọ́ ọmọ yẹn ìṣègùn tá gbọ́dọ̀ tètè pa o kódà kò yẹ kán tètè dá ẹjọ́ rẹ̀ kódà kò yẹ kẹjọ́ rẹ̀ ò tí ì di kóòtù ó yẹ ká gbọ́ kán sì kọ́kọ́ fi pamọ́ náà sínú ọgbà ẹ̀wọ̀n kọ́kọ́ kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ ọmọ tí ì di kóòtù kó sì wà ní pamọ́ tí wọ́n á fi máa ṣe investigation àwọn wo ni ibo lọ́mọ yẹn gẹ́gẹ́ ti kọ́ṣẹ́ tó fi máṣẹ́ tó bá yẹn tó fi expert tó bá yẹn so lẹ́yìn ìgbà yẹn àwọn wo ni buyers àwọn wo ni co-sellers ó máa láwọn co-sellers ó máa láwọn buyers àwọn wo ni buyers who are the co-sellers who are the buyers wọ́n kàn kó àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́rin wọ́n kó àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́rin dó àwọn ọ̀rẹ́ rẹ̀ nídìí kan investigate wọn ṣùgbọ́n ibẹ̀ yẹn gangan kò yí kí í ṣe bẹ́ẹ̀ gangan ló yẹ kí ọ̀rọ̀ yẹn ó dé dúró tí ó fi dé kóòtù kì í ṣe bẹ́ẹ̀ àwọn tọ́rọ̀ yẹn ń fọ́ wọ́n pọ̀ ju àwọn tí wọ́n kó yẹn lọ òde yẹn kọ́rọ̀ yẹn ó sáré dé kóòtù bá yẹn àwọn ọlọ́pàá ara wọn tábà àríbá àwọn ọlọ́pàá ṣe máa ń ṣiṣẹ́ wọn àwọn ọlọ́pàá wọn á pàrẹ̀ tábà ti kọ́kọ́ mú any criminal case báyẹn táwọn ọlọ́pàá bá ṣiṣẹ́ tán lórí ẹ̀ wọ́n á wá pàrẹ̀dì wọn wọ́n á kó wọn sílẹ̀ àwọn press wọ́n á interview àwọn criminals wọ́n á interview wọn ọmọ kan tó sírò ẹ̀ ṣẹlẹ̀ sí ní Ìkòyí wọ́n pàrẹ̀dì ẹ̀ náà àwọn ọlọ́pàá pàrẹ̀dì ẹ̀ iná ike láǹpẹ̀ ní pàrẹ̀dì pé káwọn ọlọ́pàá pàrẹ̀dì yẹn ó ní pé àwọn ọlọ́pàá máa fojú ẹni yẹn hàn wọ́n máa ṣe fídíò rẹ̀ wọ́n á ṣe àwọn exhibit tí wọ́n bá nílé rẹ̀ wọ́n á ṣe fídíò rẹ̀ gbogbo bàtà yẹn wọ́n á ṣe fídíò rẹ̀ gbogbo ọ̀bẹ àdá wọ́n á kó gbé sí níwájú wọ́n máa jókòó àwọn ọlọ́pàá máa ń pàrẹ̀dì criminals tọ́jọ́ mọ́ irú títí Abrahaman yẹn kí ni rísìn táwọn ọlọ́pàá òfin tí wọ́n fi pàrẹ̀dì Abrahaman ó túmọ̀ sí pé ọ̀rọ̀ Abrahaman ó ti fẹ́ máa ní ọwọ́ nínú ó ti fẹ́ máa tabalẹ̀ taboko bóyá àwọn alágbára kan ọwọ́ ti ń kọwọ́ ẹsẹ̀ ti ń kẹsẹ̀ orí ti ń korí if not because of that kò sí tó ní ká má parade lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe thorough investigation gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn àwọn náà ra part irú àwọn so orí ẹni tó ra orí kan jẹ́ àmọ́ ẹni ọ̀rọ̀ apá kan jẹ́ àmọ́ ẹni ọ̀rọ̀ ẹsẹ̀ kan jẹ́ so owó páàtì ara ọmọ yẹn àwọn tí wọ́n rà ó yẹ kí wọ́n jẹ́ ká mọ̀ ó yẹ kán jẹ́ ká mọ̀ gbogbo wọn ẹ̀dẹ̀ lélẹ́yìí ká parade wọn kí ni tí wọ́n fi ṣe kí ni wàá sọ̀tún lọ́wọ́ káyọ̀ láyé kí ni purpose tí wọ́n fi rà á so ó yẹ kí wọ́n jẹ́ ká mọ̀ àwọn criminals yẹn wọ́n á jẹ́ ká mọ̀ gbogbo àwọn criminals yẹn so léyìí tó sì jẹ́ pé àwọn ọlọ́pàá ò kì í ṣiṣẹ́ wọn bá yẹn ní mímọ̀ tá a mọ̀ wọn o any criminals ẹ wà wọn ọ̀fà rọ́bì tíjọ́ ní wọ́n parade wọn gbogbo ayé lórí wọn wọ́n parade wọn gbogbo àwọn ọ̀fà rọ́bì tí wọ́n pa àwọn èèyàn ọ̀gọ̀rọ̀ èèyàn lẹ́yìn lọ́fà wọ́n padà parade wọn àrí wọn parade wọn so anything tó bá ti jẹ mọ́ criminal something báyẹn wọ́n máa parade wọn kò ní í já sí pé wọ́n sáré gbé lọ sí kóòtù wọ́n sáré gbé lọ kóòtù yẹn tí wọ́n bá sáré dájọ́ fọmọ yẹn gbogbo kéèsì yòókù ti wó gbogbo àwọn tí wọ́n involve ìyẹn ti dá ìdá nìyẹn ìyẹn ti lọ nìyẹn tí wọ́n bá fi lè sáré dájọ́ fọmọ yẹn bọ́n ṣe gbé bọ́rọ̀ yẹn ṣe dé kóòtù yẹn tí wọ́n bá ti gbé ìdájọ́ lé ọmọ yẹn lórí wàláì gbogbo àwọn tí wọ́n involve pàdé àwọn ti escape through nìyẹn àwọn ti jẹ́ lọ́n tí wọ́n nìyẹn kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kí ẹlẹ́ṣẹ̀ kan lọ láì jìyà torí pé irú àwọn tó ṣẹ́kù yẹn tí wọ́n jẹ́ ọ̀gá fún Abrahaman wọ́n léwu kí irun owó tó wà kán tó wà nínú ìlú kán wà láwùjọ pẹ̀lú wa ó léwu kí irú àwọn yẹn ó tún wà láwùjọ pẹ̀lú wa ó tún máa sì pé safe àwọn èèyàn wa ò safe sáwọn ẹ̀rọ kan tilẹ̀ ẹ̀ káàárọ̀ àkójọ wọn. ọ̀dà safe àwọn èèyàn wa ò safe àwọn ọmọ wa ò safe tírú àwọn èèyàn bíi Abrahaman yẹn bá tún kù láàrin wa tí àdẹ wa wọn rí tó bá yàtọ̀ ní kó orúkọ wọn bá orúkọ wọn má bàjẹ́ kí orúkọ ìlú wọn má bàa bàjẹ́ kí wọn bá orúkọ ìlú jẹ́ kí wọn bá the only thing tó lè sèfù lù lọrin òun ni gbogbo àwọn tó kù kí wọn wá wọn jáde òun ló lè sèfù lù lọrin torí pé wọn ti pọ̀ ń bẹ̀ n tó fi múrú Abrahaman kékeré yẹn ọmọ 29 years n tó fi múrú Abrahaman kékeré yẹn tó ń serú nǹkan báyẹn ó ní àwọn tí wọ́n recruit ẹ̀ ó láwọn ọ̀gá nínú ìlú lọrin ọlọ́gàá bẹ́ẹ̀ ni ó láwọn ọ̀gá so téèyàn bá dẹ̀ fẹ́ wá téèyàn bá fẹ́ wúgi ntọ́ dájú ni kí wọ́n wúgi tégbòtégbò ntọ́ dájú ó ní kí wọ́n wúgi tégbòtégbò àwọn ìkan èèyàn wọ́n ti involve nínú kéèsì yẹn wọ́n involve nínú kéèsì yẹn kò dẹ̀ yẹ kó ẹnìkan wà kó ga kó wá ju òfin lọ
kò yẹ kẹ́nìkan wà kó ga salamu alaikum ẹ̀ka rẹ̀ kò yẹ kẹ́nìkan wà kó wá ga kó ju òfin lọ inú ìlú táwọn kan bá ti ń wà tí wọ́n ń ga tí wọ́n ń ju òfin lọ fàsáàdù tí ó máa ṣẹlẹ̀ nílùú yẹn yóò ju ọjọ́ orí ìlú yẹn lọ. mo gbọ́ pé wọ́n ní kán transfer kéèsì yẹn wá sàbújá pé ká máa gbé kéèsì yẹn bọ̀ lábújá wọ́n ní wọ́n yarí mo gbọ́ ni o according to wọ́n sọ pé kí wọ́n máa gbé kéèsì yẹn bọ̀ lábújá wọ́n ní ìjọba Kwara State ẹ káàárọ̀ yes ìjọba Kwara State wọ́n ní wọ́n yarí wọ́n ní ìjọba Kwara State yarí pé state àwọn nìkan ti ṣẹlẹ̀ fáwọn àwọn tó handle torí pé torí pé tí kéèsì yẹn bá dàbújá tí kéèsì yẹn bá dàbújá tí kéèsì yẹn bá dé Àbújá rẹ́rẹ́ ọ̀run àṣírí máa tú ọlọ́pàá máa kó everybody ọlọ́pàá máa ṣe kíni ọlọ́pàá máa kó everybody tí kéèsì yẹn bá dé Àbújá kí ni reason tí ọ̀jẹ̀ kan gbọ́n ẹgbẹ́ kéèsì yẹn làbújá ó yẹ kán jẹ́ kán transfer kéèsì yẹn dàbújá nínú àwọn ó yẹ kí wọ́n jẹ́ kí kéèsì yẹn kán gbé lọ sàbújá torí pé àwọn ará Àbújá ọ̀dẹ́ nìkan kan mọ̀ àwọn ará Àbújá ọ̀dẹ́ nìkan kan mọ̀ wọ́n máa tú dé ìsàlẹ̀ kòkò bọ́dẹ̀ bọ́ ṣe yẹ kórí nìyẹn ó yẹ kéèsì yẹn ó yẹ kí wọ́n wá kán tú dé ìsàlẹ̀ kòkò gbogbo root sources of the facade of the problem so gbogbo à ń ta ẹ̀yà rẹ̀ nìyẹn ó yẹ kí wọ́n wá dé ìsàlẹ̀ kán tú dé ìsàlẹ̀ pátápátá ó ní ìlú Ìlọrin ó ná fi lè fọ́ mọ́ torí ìlú Ìlọrin ìṣèlú fìtínà o kì í ṣèlú tó yẹ káyé irú nǹkan báyìí ó ti ṣẹlẹ̀ bó ti wá ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kò síbi tí ó sì kàńdá kò sí ìlú tí ó sì kàńdá àwọn ẹni rí àwọn ẹni Ọlọ́run wọ́n ń bẹ nílùú Ìlọrin wọ́n ń bẹ ń bẹ dọ̀la wọ́n ń bẹ ń bẹ dọ̀la ṣùgbọ́n àwọn kàńdá tó fẹ́ máa wọ bẹ̀ wáyìí ó yẹ kí wọ́n allow àwọn amòfin àwọn agbófinró kí wọ́n ṣiṣẹ́ wọn to the core kí wọ́n má bàa máa sọ ìlú Ìlọrin lẹ́nu pẹ̀lú gbogbo àwọn atrocities yìí àwọn fasádù yìí àwọn ìwà àbàjẹ́ wọ̀nyí ó yẹ kí wọ́n aláwo wọn kán aláwo so kò sí tó ní ká má jẹ́ ká gbé kéèsì yẹn lọ sí Àbújá nígbà tán ní ká transfer kéèsì yẹn wá sí Àbújá ó yẹ kí wọ́n aláwo láti transfer kéèsì yẹn lọ sí Àbújá ni ṣùgbọ́n bóyá torí láti ṣe cover up as well as something like tàbí torí nǹkan kan so torí mi rí i pé tí kéèsì yẹn bá lọ sí Àbújá kò there won't be any traces of cover up kò ní ṣàǹfààní fún àwọn tó ń fẹ́ máa sáré pé ẹ má jẹ́ kórúkọ wa bàjẹ́ ẹ má ẹ̀dá kan so kò ní sáré cover up ṣùgbọ́n ní ìsìn yìí bóyá àwọn alágbára tí wọ́n wà nídìí tí wọ́n ń ra páàtì gan ni wọ́n ní ká má jẹ́ kí wọ́n gbé kéèsì lọ sí Àbújá bóyá àwọn tí wọ́n ń ta páàtì tí wọ́n ń ra páàtì bóyá àwọn gan náà jẹ́ ká gbé kéèsì yẹn lọ sí Àbújá so tí ọ̀rọ̀ bá wá rí báyìí èmi wá àpì mo wá bẹ̀bẹ̀ ni o mo wá bẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ìjọba wa kí wọ́n dákun kéèsì yìí àwọn ọlọ́pàá ṣiṣẹ́ adẹ̀yìn wọn akí wọn kú iṣẹ́ ṣùgbọ́n ẹni ó bá ṣàṣeyọrí òun la máa yin o ẹni ó bá ṣe àṣeyọrí la máa yin ibi tí kéèsì yìí ń lọ nípìnlẹ̀ bí sẹ́yìn sì ń lọ ó ń tẹ́ wa lọ́rùn ó sì ń dáa ṣùgbọ́n báyìí kéèsì yìí kò tí ibi tó ń forí sọ lọ kò jẹ́ ń tó fẹ́ tẹ́ wa lọ́rùn mọ́ kò jẹ́ ń tó fẹ́ tẹ́ wa lọ́rùn kán dákun a sì gbà pé àtúnṣe ó wáyé wọn á dẹ̀ bá wa ṣiṣẹ́ tó yẹ àti iṣẹ́ tó tọ́ wá sàn fúláì nígbà pé wọ́n á bá wa ṣe torí pé kò yẹ kí ọ̀rọ̀ yẹn kó sáré lọ kóòtù báyẹn o kò yẹ kó máa yẹ ó yẹ kí investigation yẹn ó dé stage kan dúró gbogbo àwọn tí wọ́n involved pátá ó yẹ kí a rí i pé wọ́n ti kó wọn kọ́rọ̀ tó dé custody àwọn ọlọ́pàá làwa rò pé ó yẹ kí wọ́n wà kán dẹ̀ parade gbogbo àwọn tọ́rọ̀ yẹn involved àwa ti ń retí a ti ń dúró di ọjọ́ tí wọ́n máa parade wọn torí àwọn ìpè táwọn ọlọ́pàá bá ṣiṣẹ́ wọn tán bá kó gbogbo wọn tán wọ́n máa parade wọn wọ́n á lé wọn lẹ̀ bí ìṣúra yìí ni wọ́n á wá kó ẹsibíìtì síwájú wọn ẹ rí i pé ńgbà tí wọ́n mú Abrahaman wọ́n parade ẹ̀ lónìí kan ṣùgbọ́n ńgbà tán mú àwọn yòókù náà ó yẹ ká rí kí wọ́n parade àwọn yòókù náà pẹ̀lú rẹ̀ ẹni tọrọ orí ó yẹ kán parade ẹ̀ ẹni ọ̀rọ̀ apá ó yẹ kán parade ẹ̀ ẹni ọ̀rọ̀ ẹsẹ̀ ó yẹ kán parade ẹ̀ ẹni ọ̀rọ̀ àfún ẹni ọ̀rọ̀ kan ẹni ọ̀rọ̀ ẹ̀yìn ẹni ọ̀rọ̀ mú ẹni ọ̀rọ̀ àdí ẹni gbogbo àwọn tí wọ́n ra ẹ̀yà ara kọ̀ọ̀kan ó yẹ kí wọ́n parade wọn kí wọ́n lé wọn lẹ̀ báyìí ká Abrahaman wá jókòó láàrin wọn kí gbogbo àwọn tí wọ́n ra páàtì kọ̀ọ̀kan kí wọ́n wá jókòó pẹ̀lú Abrahaman táwa rójú àṣebí
lẹ́yìn ìgbà yẹn la wò pé ó yẹ kí wọ́n kó wọn lọ sí court. Lẹ́yìn ìgbà yẹn báyìí kọ́rọ̀ wọn ó di court. Láti court bóyá sentence ni o to death. So adájọ́ ló mọ, àwọn ni wọ́n mọ, so àwa ìsàdájọ́. Ṣùgbọ́n òfin ṣẹ̀ríà, òfin alukuriani, òfin Ọlọ́run tó jófin Ọlọ́run ni pé ẹni ó bá ti pààyàn muta'ammidan fajaza'u jahannama, ẹni ó bá ti pààyàn tó máa ma pa àkọ́kọ́ tá a fi san lẹ́san ni pé yóò wọ náà jahannama, yóò dẹ̀ pẹ́ níbẹ̀. Lẹ́yìn ìgbà tá a bá pa ẹni yẹn tán yóò tún wá wọnú náà jahannama tó wà níbẹ̀ gbére. Ọjì ìbàjẹ́ mùsùlùmí, ìbàjẹ́ torí ẹni ó bá ti pààyàn ti kú nípò mùsùlùmí. So parade la ń expect pé ó yẹ kán parade àwọn èèyàn yìí o. Sàdédé la kàn rí Abraham ní court. Kí ló dé? Ṣé ṣe pé wọ́n fẹ́ fi ọ̀rọ̀ court die down case? Ṣé ṣe pé wọ́n fẹ́ fi ọ̀rọ̀ court yìí wọ́n fẹ́ fi képẹ́ẹ̀tì àwọn tí wọ́n involved nípa ọ̀rọ̀ Abraham? Ẹ dákun, abẹ́yìn ni ẹ̀yin ìjọba, abẹ́yìn ni gbogbo ẹni tó bá involved pátá, ẹ dákun ẹ jẹ́ kí wọ́n wú wọn jáde. Gbogbo ẹni tó bá involved pátá, ẹ dákun ẹ jẹ́ kí wọ́n tú kán fojú wọn hàn fọmọ aráyé. Ẹ jẹ́ kí wọ́n fojú wọn hàn fọmọ aráyé. Ìlú ju èèyàn lọ o. Ẹ má jẹ́ àwò pé yóò borúkọ ìlú jẹ́, ẹ̀ bá gbórúkọ lágbájá ń bẹ̀, orúkọ ìlú ó bàjẹ́, orúkọ ìlú ju èèyàn lọ o. Ẹ má jẹ́ àwò ìlú, táwa bá ní ká wo ìlú pé ìlú lọ́rẹ́ tí lágbájá náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀, tàmẹ̀dó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, yóò borúkọ ìlú jẹ́, ẹ jẹ́ àdọwọ́ bò. Ẹ má jẹ́ àwò yẹn, táwa bá ní ká wò ó. Àṣírí tí ò bò ní o, àṣírí tí ò bò la fẹ́ máa bò. Ẹni tí ó padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú yóò ju eléyìí lọ o. Ẹni tó máa padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú máa ju eléyìí lọ. Àfi kí á tètè tú wọn láṣìírí báyìí, kí ìlú Ìlọrin ó lè wà nínú ìfọ̀kànbalẹ̀, kí gbogbo Nàìjíríà ó lè wà nínú ìfọ̀kànbalẹ̀, torí pé ogun eléyìí ọmọ tí wọ́n bá ń bí apààyàn ni ó yá o. Gbogbo eléyìí ọmọ tí wọ́n bá ń bí, wọ́n ti ní àwọn tí wọ́n recruit, àwọn kan ni wọ́n recruit Abraham ni o. Àwọn kan ni wọ́n recruit Abraham ni o. Bó ṣe rí nìyẹn o. Àwọn kan ni wọ́n recruit Abraham ni o. Àwọn tí wọ́n recruit Abraham ni, níbo ni wọ́n wà, ibo ni wọ́n ń gbé, ṣé Ìlọrin náà wà ní, àbí ṣé Ìlọrin yẹn kàn jẹ́ ká máa gbogbo nǹkan yẹn pé ta lọ́kọ́ oníṣẹ́ yìí, níbo ló ti kọ́, bó ló ṣe bára rẹ nínú iṣẹ́ yìí, ṣé wọ́n introduce ẹ̀ sí ẹni, àbí wọ́n lọ bá wọn, àbọ̀ ọkàn ṣàgbákò rẹ̀. Ó yẹ ká tó lè kẹ́kọ̀ọ́ látara ru incident yìí. Ibi kan l'Abraham ti bẹ̀rẹ̀ o. Kò rọrùn fún yàn kéèyàn tó mú àdá kó tó gbé sókè kó tó máa kọyàn wẹ́lẹ́wẹ́lẹ́ o. Kò rọrùn o. Ènìyàn bí téèyàn bá ń pa ẹran gan, ẹlòmíì gan ò lè dẹ́ran pa o, ẹlòmíì ò lè dẹ́ran gé o. Ká tó wá sọ pé kó tó bọ́ aṣọ lọ́rùn rẹ̀, kó tó já sí o, kó tó wá mọ èèyàn mà tóbi. Ẹ dákun ẹ wo ìdúró ọmọ yẹn gan, ẹ wo ṣe ní gbẹ̀gbẹ̀ràn kéèyàn tó wá lé, kó tó wá láyà kó tó wá màdà, kó tó máa àwọn kan ni wọ́n recruit rẹ o. Ibì kan ló ti bẹ̀rẹ̀ nǹkan yẹn, ọ̀dọ̀ àwọn kan ló ti bẹ̀rẹ̀. Why tí wọ́n lè bá wa ṣe tọrọ lé investigation lórí pé ibo lọmọ yẹn gan ti bẹ̀rẹ̀ iṣẹ́, ọ̀dọ̀ àwọn wo ló ti bẹ̀rẹ̀, báwo ni subhanallah. So torí ìdí eléyìí ọ̀rọ̀ mi ò ní pọ̀ láàárọ̀ yìí jù rí pé kéèsì yẹn ibi tó dé dúró pẹ̀lú bọ́n ṣe sáré gbé ọmọ yẹn lọ kóòtù, ọ̀rọ̀ yẹn ní bákan nínú. Gbogbo àwọn ọmọ Nàìjíríà ti ń fojú mi wò, gbogbo àwọn ọmọ Nàìjíríà ti ń fojú mi wò, kò yẹ kọ́rọ̀ yẹn ó sáré dé kóòtù báyẹn. Ó yẹ kí káti kó ẹnikẹ́ni bọ́dì, ó yẹ káti kó ẹnikẹ́ni bọ́dì, ó yẹ káti rẹni tó rí, ó yẹ káti gbọ́ pé káti parade àwọn tí wọ́n ra gbogbo páàtì ara ọmọ yẹn, ó yẹ káti parade wọn, ó yẹ káti parade wọn. So ṣùgbọ́n we are still expecting more work from the Nigeria police. I expect pé àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ wọn, Ọlọ́run bá ó dẹ̀ kún wọn lọ́wọ́, Ọlọ́run ní sí wọn lálábọ̀dé, ọlọ́pàá ń ṣiṣẹ́ o, wọ́n ń ṣiṣẹ́ o. Bóyá dẹ̀ ń ṣe lábẹ́nu ni tí ò tí ì yọ, but I expect more látọ̀dọ̀ àwọn ọlọ́pàá pé bóò ni a fẹ́ jẹ́ kí wọ́n fi kán parade àwọn tí wọ́n ra páàtì ọmọ yìí, a fẹ́ kí wọ́n parade wọn fún wa kárí, kán parade wọn a fẹ́ rí wọn, àwọn tí wọ́n torí pé wọ́n parade ìgbà tí wọ́n mú Abraham, a rí pé wọ́n parade Abraham, àwọn yòókù tán jọ ń ṣiṣẹ́ a fẹ́ kí wọ́n parade wọn fún wa. Àwọn wo ni wọ́n recruit Abraham, a fẹ́ kí wọ́n parade rẹ̀ àwọn tí wọ́n recruit ibo Abraham ti tó ṣiṣẹ́, àwọn wo lọ̀gá rẹ̀, àwọn wo ni ń ta nǹkan yẹn fún, a fẹ́ kí wọ́n parade gbogbo àwọn èèyàn yẹn fún wa gẹ́gẹ́ bí wọ́n ṣe máa parade àwọn criminals. Kọ́lọ́run bá kó kún wa lọ kó ṣe dáadáa fún wa, Ọlọ́run ní fi wálẹ̀ o. Ẹ dákun Ramadan, gbogbo tó Ramadan kù nísìnyí lénìí kì í ṣe tí ọpẹ́ mọ́ o. Ramadan gbogbo tó kù lénìí kò tó ọ̀sẹ̀ kan àbọ̀ mọ́, Ramadan nísìnyí kò tó ọ̀sẹ̀ méjì mọ́, gbogbo tí Ramadan kù kò pọ̀ mọ́. Ẹ dákun a máa ṣe free iftar nínú àwẹ̀, Ramadan feed the needy program a máa ṣe nínú àwẹ̀.
àwọn èèyàn dẹ̀ máa ń kún wa lọ́wọ́ ti last year àwọn èèyàn kún wa lọ́wọ́ rẹpẹtẹ afáwọn èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́ ní ìsinú ní sáàrì ní so ó ní bá a ṣe máa ń ṣe program yẹn so à ń fi àsìkò yìí rọ ẹnì kọ̀ọ̀kan wa ẹni tọ́lọ́ ń bá kẹ́ ẹni tọ́lọ́ ń bá kẹ́ tọ́lọ́ ń bùkún tó sì fẹ́ kí ìbùkún ọlọ́run yẹ tó máa tẹ̀síwájú àfẹ́ kí ẹ kún iṣẹ́ ọlọ́run lọ́wọ́ látara wa àwa náà owó wa la fi máa ń bẹ̀rẹ̀ o owó wa la fi máa ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọlọ́run máa ń lo àwọn èèyàn fún wa ó sì máa ń lo àwọn èèyàn sábàbí la fi máa ń rí ṣe àwa náà máa ń dá sí o tábà rí yẹn ní support wa àwa náà máa ń ṣe wọn abátágbára báká a máa ń ṣe ṣùgbọ́n táwọn èèyàn bá kún wa lọ́wọ́ ó máa ń jẹ́ ká rí iṣẹ́ ìṣe dáadáa so gbogbo foundation wa orúkọ foundation wa ni Sujaif kìí sàkáǹtì mi lè máa sanwó sí kìí sàkáǹtì mi lè máa sẹ́ndì owó sí Sujaif account lè máa sẹ́ndì owó yẹn sí ẹni tó bá fẹ́ ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ tó bá fẹ́ dá ṣètò ọlọ́run látara Ramadan Feed the Needy program Ramadan Feed the poorest people in the society ẹ̀ náà lè ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ lè dá ṣiṣẹ́ ọlọ́run any amount kò sí iye tó kéré kò sí iye tó pọ̀ jù bẹ́ẹ̀ bọ́dọ̀ jẹ́ pé ráìsì lẹ́fẹ́ fún wa ní ẹ pé wà á wà á gbé bọ́jẹ́ sẹ̀mú lẹ́fẹ́ fún wa ní pé kápín á wà á gbà á so tẹ bá fẹ́ kún iṣẹ́ ọlọ́run lọ́wọ́ látara intanṣe yìí ẹ lè pè mí sórí nọ́mbà mi 08036333313 account number foundation wa òun náà ni 0019195999 Jaiz Bank 0019195999 Jaiz Bank Sujaif lórúkọ tí foundation yẹn lórúkọ foundation yẹn Sujaif 0019195999 Jaiz Bank Sujaif lórúkọ tó máa gbé wá any amount kò sí tó kéré kò sí tí ọ̀pọ̀ so a fi ń promote Islam náà ni a ti tún fi ń promote humanity so within the society kò sẹ́ni tí kì í gbà kò sẹ́ni tí fún bí Christian wá nínú àwẹ̀ yẹn yóò gbà ń bẹ bí Mùsùlùmí wá yóò gbà ń bẹ so a fi ń promote so free iftar so àwọn èèyàn ń bá fẹ́ tí àkóòsí náà àǹfààwọn èèyàn ní sí náà ṣùgbọ́n ọdún yìí ọ̀nà àrà la fẹ́ gbé àwọn tá a fẹ́ pín fún àwọn èèyàn nínú àwẹ̀ ọ̀nà àrà la fẹ́ gbé gbà kọ́lọ́wọ́n bá kún wa lọ́wọ́ kọ́lọ́wọ́n bá ó ṣe dáadáa fún wa kọ́lọ́wọ́n bá ó má dáwọ́ àdúrà dúró lórí ẹnì kọ̀ọ̀kan wa so account number yẹn ni mo fẹ́ pín sí ojú ìwòran wa yìí 19195999 0019195999 so bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ nìyẹn o gbogbo ẹ̀yin agbófinró gbogbo ẹ̀yin ọlọ́pàá wa ní Nàìjíríà afa ọ̀rọ̀ Ìlọrin afàlẹ́ ńlọ́wọ́ o afàlẹ́ ńlọ́wọ́ o ọ̀dọ́wọ́ yín o ọ̀dọ́wọ́ yín o ọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ die down o ò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ o gbogbo àwọn tí wọ́n bá wà involved ẹ dákun gbogbo àwọn tí wọ́n bá wà involved ẹ dákun ẹ fojú wọn hàn dé o ẹ fojú wọn hàn dé gbogbo àwọn tí wọ́n bá wà involved ẹ bá wa fojú wọn hàn dé 001999195999 Jaiz Bank Sujaif Foundation lórúkọ foundation náà foundation tó ń mójútó bá a ṣe ń fún àwọn èèyàn lóúnjẹ ọ̀fẹ́ bá a ṣe ń kún àwọn èèyàn lọ́wọ́ nínú àwẹ̀ so Sujaif Foundation lórúkọ foundation yẹn so Jaiz Bank ni Jaiz Bank Ọlọ́run bá kún wa lọ kó ṣe dáadáa fún wa kò ní sú wa kò ní rẹ̀ wá gbogbo ayé wọ́n ń retí kí ni tó fẹ́ ṣẹlẹ̀ pẹ̀lú Abdulrahman gbogbo ayé sì ń wò pé ibo ni ọ̀rọ̀ náà ibo ni yóò kù sí ibo ni yóò dá ìdàn sí gbogbo ẹ̀yin ọlọ́pàá wa ẹ kú iṣẹ́ òṣùpá ẹ túbọ̀ bá wa jára mọ́ṣẹ́ àwọn tí gbogbo ẹni tó involve nípa Abraham àwọn àgbọ̀dọ̀ pa ọmọ yẹn báyẹn wọn àgbọ̀dọ̀ sàrí pa wọn àgbọ̀dọ̀ sàrí dájú ẹ̀wọ̀n fún wọn àgbọ̀dọ̀ sàrí dájú ẹ̀wọ̀n fún kátàkùn abẹ gbogbo ẹ̀yin ìjọba wa ẹ dákun ẹ bá wa fojú wò ẹ kàn má sàrí dájú ẹ̀wọ̀n fún Abraham kàn má sàrí dájú òkú fún kàn jẹ́ kí iṣẹ́ yẹn kàn bá wa ṣiṣẹ́ yẹn tọ́rọ́lì gbogbo ẹni tí ọ̀rọ̀ yẹn kàn sà wọn kàn dẹ̀ pàréèdì wọn káwọn ọlọ́pàá pàréèdì wọn fún wa pé àwọn rèé o àwọn tí wọ́n ra orí rèé ẹni tó ra párí ẹni tó rẹsẹ̀ rèé ẹni tó ra káwọn ọlọ́pàá ó ṣe bẹ́ẹ̀ fún wa gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe fún criminals asáàdì máa ń ṣe máa ń pàréèdì àwọn criminals àwọn ọmọ yahoo gan tí ó jẹ́ pé kọ́ pààyàn à ń pàréèdì wọn lọ́mọ yahoo tán kò laptop sí wọn wájú pé eléyìí ọgbà owó lọ́wọ́ òyìnbó ẹ wo laptop tí ń lórí ẹ wo fóònù tí ń lórí kẹ́nìkan tí wọ́n ń pàréèdì àwọn ọmọ yahoo tí ó pààyàn wọ́n ń pàréèdì wọn ká tó wá sọ alápatà ènìyàn ẹ dákun gbogbo àwọn tọ́rọ̀ yẹn involved ẹ̀yin ìjọba wa abẹ ẹni ẹ̀yin látòrí IGP tó lórí PRO tó lórí gbogbo ẹ̀yin agbófinró wa ẹ̀ ń ṣiṣẹ́ o iṣẹ́ yín sì ń yọ ṣùgbọ́n ibi tíṣẹ́ kù sí ẹ dákun ẹ bá wa ṣe tẹ́ ẹ bá fẹ́ ṣiṣẹ́ ẹ máa bẹ́ẹ̀ ṣe lè ṣiṣẹ́ wàláì ibi tíṣẹ́ yín dé dúró iṣẹ́ yín ti yọ ṣùgbọ́n ayé kì í kí aláṣẹ ti kú ṣẹ́ Ọlọ́run ọba yóò bá wa túbọ̀ kún yín lọ́wọ́ àṣeyọrí yín gbogbo ayé ń retí àṣeyọrí yín lórí Abdulrahman àwọn wo ló ra orí
ẹ pàrídì wọn afẹ́ rí wọn, àwọn olórapá ẹ pàrídì wọn afẹ́ rí wọn, àwọn olórẹsẹ̀, àwọn olóra ẹ̀yìn, àwọn olóra fún, àwọn olórọ kan, àwọn olóra ọyàn rẹ̀. Bẹ́ẹ̀ ni, so torí ìdí eléyìí ìgbà yẹn ní gbogbo ayé tó wá gbé kudos fún ẹ̀yin ọlọ́pàá kan yányán pé ọ̀gá nìyẹn. Torí pé mẹ́mọ́ rísìn tí wọ́n fi jẹ́ kí wọ́n gbé kéèsì yẹn l'Àbújá, wọ́n ní ká máa transfer kéèsì yẹn bọ̀ l'Àbújá. Ìjọba Kwara State wọ́n ní rárá. Ìjọba Kwara State wọ́n ní rárá, kò sí rísìn fún, kò sí tó ní ká má gbé kéèsì yẹn l'Àbújá. Tán bá gbé lọ s'Àbújá wọ́n á túṣu désàlẹ̀ kòkò tán yányán. Ará Àbújá ọ̀mẹ́ni kankan lọrin, ará Àbújá wọn ọ̀mẹ́ni kankan nílọrin. Ó yẹ kí wọ́n jẹ́ kí wọ́n gbé lọ s'Àbújá nìkan lè tú iṣu désàlẹ̀ kòkò. So but I see no reason why tí wọ́n fi jẹ́ ká gbé kéèsì yẹn lọ s'Àbújá. I see no reason why Àbújá lọ yẹn gbé kéèsì yẹn lọ, kí àwọn ará Àbújá ó lè tọwọ́ bọ̀ tán yányán, kán lè ṣèwádìí, kán lè ṣe investigation yẹn tọ́rọ́lẹ̀, kán lè wo ará Àbújá ó mọ̀ pé èèyàn kan tóbi nílọrin, èèyàn kan ò tóbi, àtẹni ó tóbi àtẹni tó kéré, tán bá ti pọ̀ wáyé fọ́ báyìí wọ́n á máa kó wọn ni. Bọ́dẹ̀ sì yẹ kó rí nìyẹn. Ó yẹ kófin ó ṣiṣẹ́ ọwọ́ rẹ̀, kófin ó ṣiṣẹ́ tó yẹ kó ṣe. So ìlú ó lè gbádùn, ìlú máa lè wà ní àlàáfíà, àwùjọ máa lè gbádùn, àwùjọ máa lè wà lálàáfíà. Ṣùgbọ́n pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí, tó bá ti ń jẹ́ sí pé ring leader la mú, à ń fi àwọn ọmọ ẹ̀yìn lẹ̀, à ń kẹ́pẹ́ẹ̀tì, à ń dọwọ́ bo àwọn kankan, wasn't lie, ìwà àbàjẹ́ ò ní kúrò láwùjọ o. Torí pé wọ́n ti bímọ kalẹ̀ o. Àwọn tí wọ́n ń ṣiṣẹ́ burú yìí, wọ́n ti ní àwọn tí wọ́n recruit láwùjọ o. Wọ́n ti ní àwọn tí wọ́n ń bá wọn ṣiṣẹ́ o. Abrahaman láwọn tí ń ta fún, Abrahaman láwọn tó recruit ẹ̀. Àwọn kan ni wọ́n recruit Abrahaman, tán jọ̀gà fún, àwọn kan lọ̀gá rẹ̀. Àwọn kan lò náà ń kó fún, tán jọ máa ṣẹ́ fún. Bó ṣe rí nìyẹn o. Wọ́n gbọ́dọ̀ tanná wò díẹ̀, kán béèrè lọ́wọ́ Abrahaman pé ibo ló ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn gangan. Ọ̀dọ̀ àwọn wo ló ti bẹ̀rẹ̀, àwọn wo lọ̀gá rẹ̀, àwọn wo ni wọ́n tọ́ sọ́nà ni wọ́n júwe iṣẹ́ yẹn fún pé ìwọ náà lè tó bá fẹ́ máa rówó o lè máa ṣiṣẹ́ yìí. Àwọn kan ni wọ́n júwe iṣẹ́ yẹn fún. So tọ́rọ̀ bá ti wá rí báyìí, tó bá ti já sí pé òun nìkan ni wọ́n mú, wọn mẹ́lòmíì, àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n mú yẹn kì í ṣàwọn nìkan o. Àwọn ọ̀rẹ́ rẹ̀ yẹn yìí ṣàwọn nìkan o. Àwọn èèyàn pọ̀ o. Ọlọ́run bó ṣe dáadáa fún wa o. Ẹ dákun ẹ lè support foundation wa with any amount for free iftar Ramadan Feed the Needy program tá a máa ń ṣe nínú àwẹ̀. We are to give free food for poorer people, for less privileged people during Ramadan. So bá a ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn, bá a ṣe máa ń ṣe nìsín yìí, ìsọdún méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin, tá a máa ń pín oúnjẹ fún àwọn èèyàn nínú àwẹ̀, tá a máa ń fún àwọn èèyàn oníranran owó, a máa ń fún wọn lówó, kódà àwọn èèyàn jẹ ilé, a máa ń fún àwọn èèyàn máa ń jẹ ilé nínú àwẹ̀ lọ́dọ̀ wa. So àwọn tí Ọlọ́run bá kẹ́ tán bá fẹ́ dá sí àkáǹtì foundation nìyẹn, kì í ṣe àkáǹtì mi, àkáǹtì foundation ni, Jaiz ní orúkọ àkáǹtì yẹn, Sujaif ní orúkọ foundation, Sujaif lórúkọ foundation yẹn. So ẹ lè support wa by donating any amount, and no amount is small. Kò sí iye tó kéré o, kò sí iye tó kéré. Ẹ̀yin náà lè support Jaiz Sujaif foundation during Ramadan Feed the Needy program. Kọ́lọ́run ọba okun wa lọ́wọ́, Ọlọ́run ọba ó má dojú tì wá, Ọlọ́run ṣe dáadáa. We are watching. People are watching. Nigerians are watching this case. Bí case yìí ṣe ń lọ, àwọn èèyàn ti ganu sílẹ̀ o. Bí case yìí ṣe ń lọ, àwọn èèyàn ti ganu sílẹ̀ o. Wọ́n ń wo bí tó fẹ́ já sí o. Ọlọ́run jẹ́ ó já sí bí tó dáa o. Orí ẹlẹ́dàá Afsọ kò ní sùn. Ẹlẹ́dàá Afsọ ò ní sùn. Ọlọ́run ṣe dáadáa fún wa o. Ọmọ wa ò ní sọnù o. Wọ́n ní jí wa gbé o, wọ́n ní já àwọn ọmọ wa gbé o. Ọlọ́run máa dúró tì wá, yóò sì máa ṣe dáadáa fún wa o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.